A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí iye wọn lé ní 97 mílíọ̀nù 87 million nínú 93 million ni yóò ní àǹfààní láti dìbò lónìí láti lè mọ ẹni tí yóò gba ipò lọ́wọ́ Ààrẹ Ọ̀gágun-fẹ̀yìntì Muhammadu Buhari ní ọjọ́ 21 oṣù karùn-ún May 29 ọdún tí a wà yìí. Àwọn àgbàsọ̀rọ̀ stakeholders ti ṣàpèjúwe ìdìbò ọdún yìí gẹ́gẹ́ bí èyí tí ó le nínú àkọọ́lẹ̀ ìtàn Nàìjíríà. Òdúnje dupò ààrẹ 18 ló jáde lábẹ́ òṣèlú tí 4 sì ṣe gbòógì láàrin wọn. Àwọn 4 ọ̀hún ni Bọ́lá Tinubu láti abẹ́ òṣèlú All Progressives Congress (APC), Atiku Abubakar lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP), Peter Obi láti abẹ́ òṣèlú Labour Party àti Rabiu Kwankwaso láti abẹ́ òṣèlú New Nigerian People's Party (NNPP). Ènìyàn tí ọjọ́ orí rẹ̀ tó 18 ló ní àǹfààní láti lè dìbò. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti ṣe ìforúkọsílẹ̀ láti lè gba káàdì ìdìbò. Ó sì gbọ́dọ̀ farahàn ní ẹ̀ka ìdìbò níbi tí orúkọ rẹ̀ ti farahàn. Síwájú ìdìbò ààrẹ tó ń wáyé lónìí, alága ètò ìdìbò akàwé-gboyè Mahmood Yakubu ti ṣèlérí èsì ìdìbò tí yóò jáde ní kánmọ́nkánmọ́. Alága náà sọ ọ̀rọ̀ wọ̀nyí nígbà tí ó ń fèsì sí ìbéèrè níbi ìkójọpọ̀ tó wáyé lánàá nílùú Àbújá. Ó tẹ̀síwájú wípé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn kò lè sọ oye ọjọ́ tàbí àkókò tí èsì náà yóò gbà, èsì ìdìbò náà kò ní pẹ́ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu Economic and Financial Crimes Commission (EFCC), àjọ tó ń gbógun ti egbògi olóró National Drugs Law Enforcement Agencies (NDLEA) àti ọlọ́pàá ni wọ́n gbọ́ wípé wọ́n wà ní ìhámọ́ra ogun láti lè pèsè ààbò tó péye fún ìdìbò tó ń lọ lọ́wọ́ nílùú Àbújá. Ìjọba ṣe eléyìí láti lè dènà títa ìbò àti àwọn arúfin ìwà mìíràn níbi ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni a gbọ́ wípé ó ti dìbò pẹ̀lú ìyàwó rẹ̀ Aisha ní Kofar Bairu kejì, Gidaniyar Sarki Yara ní Daura, ìpínlẹ̀ Katsina. Ìwé ìròyìn The Guardian ló ṣe àfihàn eléyìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.